Ẹ pẹ̀lẹ́ o, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Dr. Mike Ọlá Ifágúgù Show TV. Mo kí wa, a kú dédé wòyí, a kú bójú ọjọ́ ṣe rí. Ọ̀rọ̀ kan ni mo rí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ bí ìṣe tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè tó fi nǹkan kan jíǹkí mi pé tí n bá ti rí ọ̀rọ̀ àbí tí n bá ti rí ẹnìkan tí òun fún ní ẹ̀bùn wípé kí n ṣàkíyèsí irú ẹni bẹ́ẹ̀, kí n sì káràmásìkí irú ẹni bẹ́ẹ̀, kí n máa wá ṣe kíni, kí n máa kọ́ ọgbọ́n nínú ohun tí irú ẹni bẹ́ẹ̀ bá ń sọ àbí tí wọ́n bá ń ṣe. Ó sì ti ṣe mí láǹfààní lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ adẹ́dà aṣẹ̀dá, mo dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùà tó fún mi nírú òye bẹ́ẹ̀. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adẹ́dà aṣẹ̀dá tó ní nínú ìwọ̀nba òye tó ń fún mi wípé nínú àìgbọ́n mi, nínú àgọ́ mi, àwọn kan á tún máa kọ́ ọgbọ́n nínú ẹ̀. Mo mọ̀ ọ́ lóore o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba àdániwáyé. Ẹ rí, níbi tí mo tún ti ń wá ọgbọ́n kiri, tí mo tún ti ń ro bí màá ṣe tún rí ọgbọ́n bùkún omi ọgbọ́n tí Elédùmarè tó ti fi jíǹkí mi. Mo tún ṣalábàápàdé ètò kan lórí ìkànnì rédíò Àgídìgbo FM lọ́dọ̀ bàbá wa Alhaji Oríyọmí Hamzat. Ṣé àwọn pé mi a máa sọ ní gbogbo ìgbà, èmi ń kẹ́kọ̀ọ́ kiri ni, mi ò kórìíra ẹnikẹ́ni. Kò sì di dandan kí gbogbo wa kájọ nígbàgbọ́ nínú nǹkan kan náà ní gbogbo ìgbà àbí kájọ agree. Ọjọ́ tí gbogbo wa bá ti jọ nígbàgbọ́ nínú nǹkan kan náà ní gbogbo ìgbà nígbà kan náà, a jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ni. Èmi àti èrò wa lè papọ̀ lénìí kájọ gbàgbọ́ nínú nǹkan kan náà, kó di lọ́la ká tún ní nǹkan míì tèrò wa ò tún níjọ papọ̀ nínú ẹ̀. Ìyẹn ò wá sọ wá dọ̀tá ara wa, kò ní láìfí. A kàn jọ wá ọ̀nà bá ṣe jọ sọ ní tùbínùbí tá a gbọ́ra wa yé ni. Ọ̀rọ̀ wa ò tún yéra wa lónìí nù. Ó yẹ ká máa rántí pé tó bá tún di lọ́la, ọ̀rọ̀ wa tún lè yéra wa. Kò yẹ kó dìjà, kò yẹ kó dàsọ̀. Wọ́n ṣe ètò kan lélẹ̀ tó gba omijé lójú mi nítorí pé ọ̀rọ̀ yìí ní ṣe pẹ̀lú ìyá àti ọmọ. Fàǹfà wa ń wáyé tó fi di pé ó le débi pé ó fẹ́ dàbí ìgbà tí ìyá tó wá ń ṣépè fún ọmọ ẹ̀, tó kórìíra ọmọ ẹ̀ débi pé kódà kọ́rọ̀ máa jáde látẹnu ìyá pé tọ́mọ òun bá kú gan, omi ò ní kán jáde lójú òun. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àdániwáyé, ká dúpẹ́ lọ́wọ́ irú làákàyè àti ọgbọ́n tó fún alàgbà Oríyọmí Hamzat tí wọ́n fi padà parí ọ̀rọ̀ yìí. Gbogbo ìwọ tó bá jẹ́ ọmọ ọ̀dọ́langba yálà lọ́kùnrin lóbìnrin tó sì ní ìyá láyé tó ní bàbá, kì í ṣe ọ̀rọ̀ ìyá nìkan. Bọ́rọ̀ ìbò ṣe kàn sọ́dọ̀ ìyá náà ló kàn sọ́dọ̀ bàbá. Mo fẹ́ gbà ọ́ níyànjú, mo fẹ́ bẹ̀ ọ́ dákun. Má tàpá sórírun ẹ, má tàpá sí ibi tí o gbà jáde. Wọ́n sì gbàgbé wọn nínú gbogbo bó ṣe wù kó rí. Gbogbo bó bá ṣe wù kó dí gágá tó, gbogbo bó bá ṣe wù kó le fún ọ tó. Ìwọ̀nba bí tí agbára rẹ bá ká mọ́ tó bá lè ṣe fún àwọn òbí rẹ tó ti ara wọn jáde, dákun mo bẹ̀ ọ́ lórúkọ adẹ́dà aṣẹ̀dá. Rí pé òun ṣe fún wọn o kọ́lọ́jọ́ tó dé. Èmi tí mo jókòó yìí, ojoojúmọ́ ayé yìí, gbogbo ìgbà tí n bá rántí wípé àwọn òbí mi ti lọ, ó máa ń gba omijé lójú mi pé ìbá ti dùn mọ́ mi tó ìbá ṣe wù mí kán sì wà láyé kí n sì lè ṣe fún wọn sí. Ẹ má sì mí gbọ́ o, mo sì kéré ńgbà tí bàbá mi ti lọ. Àmọ́ ìyá mi tó wò mí dàgbà, ẹ̀gàn ni àfẹn tí ó bá parọ́. Ẹlòmíì tí ó mọ̀ mí gan, tí wọ́n bá padà rí mi tán ní ìwọ ni lágbájá, wọ́n ní ìyá rẹ ròyìn rẹ.
kì í ṣe pé mo ṣe nǹkan kan tó tóbi àbí tó ju nǹkan kan lọ àbí tó rí ribiti àbí tó rí ràbàtà àmọ́ máa ń jẹ́ dídùn inú mi ó máa ń jẹ́ ìdùnnú mi tí n bá ti gbọ́rú àwọn ọ̀rọ̀ báyìí pé ìyá rẹ ròyìn rẹ pé o ò fòun ṣeré wípé o tọ́jú òun ó máa ń dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n bákan náà tí n bá ti ń gbọ́ ọ̀rọ̀ yìí tó ń wú mi lórí yìí ni màá máa rò pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún mi láǹfààní tó sì fún mi ní òye láti ṣe àwọn ohun tí mo ṣe fún ìyá mi nígbà tó wà láyé nítorí pé mi ò rokú sí nígbà tó kú pé kò sí bó ṣe wù kí ìyá èèyàn darúgbó kó dàgbà tó èèyàn ò rokú sí ìyá èèyàn ò rò pé bóyá yóò lọ kéèyàn máa wá fò ní dọ́là pé tó bá dọ̀la màá ṣe nǹkan kan àbí mò ń dúró mo fẹ́ kó owó kan jọ tí ó pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ kí n tó ṣe nǹkan mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kémi kábàámọ̀ rú ẹ̀ mo sì dúpẹ́ pé gbogbo ìròyìn tí mò ń gbọ́ lẹ́nu àwọn èèyàn pé ìyá rẹ ròyìn ipò gbìyànjú ipò òfòun ṣeré a máa jẹ́ dídùn inú mi a máa jẹ́ dídùn ọkàn mi ní gbogbo ìgbà tí n bá ti rántí ní gbogbo ìgbà tí n bá ti rántí a máa jẹ́ dídùn ọkàn mi pàápàá jùlọ tí bá tún wá rántí pé ìyàwó tí mo fẹ́ gan ó tún wà nínú àwọn tó ń ṣẹlẹ́rìí pé níjọ́ kan òun jókòó ọ̀nkú rẹ̀ dé wọn ò mọ bóun ṣe jẹ́ àmọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ kan tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn tí mọ́mí ẹ̀ kú tóun wà ń bẹ̀ tí wọ́n sì ń sọ̀rọ̀ tó ń ṣètò pé ọ̀rọ̀ kan jáde lẹ́nu ọ̀nkú ẹ̀ wọ́n dárúkọ ẹ̀ wọ́n ní màmá ẹ̀ sọ báyìí fún àwọn pé ó tọ́jú àwọn gan pé kódà lára nǹkan tí àwọn wá ń fi pamọ́ sọ́dọ̀ àwọn pé káwọn máa bá wọn tọ́jú pamọ́ ara ohun tóun fún àwọn ni inú mi dùn láti gbọ́rú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkàn mi á wá lọ gìrì àyà mi á já pé ká ní pé mi ò máa ṣe gbogbo ohun tí mo ṣe ń gbà yẹn bí wọ́n á ṣe sọ̀rọ̀ mi náà màrè wípé kò tọ́jú ìyá ẹ̀ kò rántí ìyá ẹ̀ kódà kò bójú ẹ̀yìn jọ dákun mo fẹ́ bẹ̀ ọ́ tí àwọn òbí rẹ bá sì wà láyé gbìyànjú gbogbo bó bá ṣe wù kó kéré mọ́ máa nawọ́ sí wọn máa rí pé òun nawọ́ sí wọn máa béèrè àlàáfíà wọn máa ṣètọ́jú wọn má ta wọn dànù gbogbo nu bó ṣe wù kó rí gbogbo bó ṣe wù kó jẹ́ àdúrà òbí lórí ọmọ ó ṣe pàtàkì ó ṣe kókó á gbọ́ àárín kan mo kàn rọra mú àárín kan àárín yẹn ó gba omijé lójú mi gidi gan wà ní bínú ó ṣeé ṣe tá a bá tún jọ ń gbọ́ ó ṣeé ṣe kẹ́ ẹ lójú mi kó dà pé mò ń sunkún àbó tún gbomijé lójú mi ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni mo fẹ́ jẹ́ ká jọ kọ́ bákan náà mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ìyá lọ́mọ ẹ̀yin bàbá lọ́mọ tí ọmọ yín bá ṣẹ̀ yín ẹ dákun mo bẹ̀ wá ni ẹ máa rántí pé ara yín la gbà jáde gbogbo ẹ̀ṣẹ̀ yòówù ká wá ṣẹ̀ yín mo fẹ́ bẹ̀bẹ̀ mo fẹ́ rọ̀ wá ẹ dákun ẹ má la ẹnu yín ṣépè fún ọmọ tó tara yín jáde gbogbo ohun tó wù káwa ọmọ yín ká ṣe fún yín tó bí yín nínú mo bẹ̀ wá mo rọ̀ wá ni ẹ dákun mo fi Ọlọ́run ọba Elédùà tó ṣẹ̀dá gbogbo wa mo fi bẹ̀ yín ẹ má lanu yín gégùn fún ọmọ tó ti ara yín jáde mo bẹ̀ wá mo rọ̀ wá ni gbogbo bó ṣe wù kó rí gbogbo ẹ̀ṣẹ̀ tó wù kí ọmọ kó ṣẹ̀ òbí mo bẹ̀ wá mo rọ̀ wá ni ẹ dákun àdúà ní kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí àwọn ọmọ yín má jẹ́ ká gbọ́ ohun yìí ohun lẹ́ẹ̀ máa gbọ́ ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ìyá ti rojọ́ tí ọmọ náà ti sọ̀rọ̀ tán ti bá ọmọ wí níbi tó tún ti ń ṣe àṣìṣe tán wá ní kí ọmọ kó dìde kó lọ kúnlẹ̀ kí ìyá ẹ̀ kó súre fún òun ni àwọn ohun tí ẹ fẹ́ gbọ́ yìí ẹ farabalẹ̀ jẹ́ ká jọ gbọ́. tí wọ́n ti gbọ́ ọdún lórí ẹ bá gbórí sókè kọ́ wọn lè débi orí ẹ̀ ẹ bá ṣàdúrà fún gbórí wọn lẹ́sẹ̀ gbórí wọn lẹ́sẹ̀ ẹ bá ṣàdúrà fún màmá ẹ bá ṣàdúrà fún màmá ẹ bá ṣàdúrà fún wọ́n yọ̀ bá rò kankan méjì kí ẹ bá rọjò ẹyọ kan tàbí amọ́kúnlẹ̀ bímọ ó ti tó láyé ẹ dákun torí Ọlọ́run ẹ dákun kí ni ìyá ìbá ṣe fọmọ tí ó fi pé ó jẹ́ nǹkan ọ̀rọ̀ abínú bí kí màá ní ọ padà wáyé ni ẹ bá fọ́ ọkàn lórí màmá ẹ dákun ẹ bá ṣàdúrà fún ọ̀yá. Àmín. Ọ̀pẹ̀lẹ̀.
ẹ pẹ̀lẹ́ bá a sún microphone yẹn mọ́dọ̀ wọn ká fẹ́fẹ́ gbé lọ ẹ bá ọ̀yà màmá ẹ bá ń ṣe. ọlẹ́ òṣè mí. ẹ dákun ó ṣẹ̀yìn ẹ dákun. títí mo máa ń sọ fún ẹ pé má jẹ́ kí Wálé múnú bí mi àbí mi kì í sọ fún ẹ. títí kúnlẹ̀ ilé ìfọ̀jọ́ kò ẹ títí pé má ìwọ àbí mi ò sọ fún ẹ ní pé tó bá máa yẹ Wálé ìwọ títí ni ṣé mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ. ìyàwó Wálé ni títí o ìyàwó Wálé òun ni títí o ìyàwó tí Wálé fẹ́ òun ni títí o Wálé lọmọ ìyá o. mi ò ní nǹkan tó mi ò sọ o mi ò ní nǹkan tí máa sùn kó ìtẹ̀dó rẹ kò ní kú. àmì àṣẹ Èdùmàrè àtèmi náà. màmá ẹ tún máa ṣàdúrà sí fún ẹ bá ń ṣàdúrà sí fún. aládìbò lọmọ kò ṣẹ̀ṣẹ̀ máa gbómi dé lójú mi. eléyìí òkú ti dé bá eléyìí gbogbo ayé ní wò ó. abẹ́mi ní sọ fún pé kí n fi ilẹ̀ kó wọn ṣàyè. irú bí mo ti kó sí lẹ́nu ṣé báyìí pé mo kó sí lẹ́nu mo rí i pé àwọn èdè kan wà tí ọ̀gbọ́n mọ̀ ti ń pè ibi délé mo dẹ̀ ń kó sí lẹ́nu ẹ dákun màmá kò sẹ́ńtẹ́ kọ́ lẹ̀ fún omi ò ní tọ́ lẹ́yìn ẹja rẹ̀ ẹ dákun ẹ bá ń ṣàdúrà fún pé tẹ́mi lọ́rùn ẹ ti ń ṣàdúrà ẹ dákun ẹ bá ń ṣàdúrà fún ẹ kódà kó tóbi jẹ́ lẹ́ fi ṣe ẹ bá ń ṣàdúrà fún ó yá ẹ dákun ó yá. ìgboro ọlọ ẹgbẹ́ jẹ àmì àtẹ̀mí náà. ẹ máa lọ. ìgbà ẹ máa lọ. ní àmàmà aláìsọmọ ọlọ́mọ mo ní ẹ ṣàdúrà fún yín kí ló dé tẹ̀ ń ṣe báyìí kí ló dé àdúrà àgbẹ̀wọ̀n àdúrà ò lè lẹ́nu yín láti ṣe fọ́mọ yín tẹ́ ẹ fà bẹ́ẹ̀ yín bí kí jẹ́ ẹ má lọ bọ́ ẹ lọ tó kù tọ́lọ́ lọ sẹ́kù fún yín ní gbogbo wọn ni kí ló dé ẹ ṣàdúrà fún ọ̀bẹ gbọ́mọ lọ́wọ́ ọjọ́bẹ nù ọ̀bẹ ṣe tí ó ṣe ni. akínú àrò ní àmì àṣẹ àtèmi náà o àmì àṣẹ Èdùmàrè àtèmi náà. àmín Ọlọ́run. àmì o àtèmi náà o àmì àtèmi náà. ó wọ lára mi tó bá jáde. ẹ fẹ́ kó ṣe tí mo fẹ́ kẹ́ ẹ ti débi tí mo lọ bẹ́ẹ̀ bá débẹ̀ ń ègún láti ń bẹ lórí ọmọ yìí kọ́ máa sun ní owó irọ́ ni kó lóògùn àìkú irọ́ ni ègún láti ń bẹ lórí ẹ̀ tẹ́ ẹ̀ bá débẹ̀ ẹ ti débi tí mo lọ ó yá ẹ fàdà bí ẹ lé ọlọ́run wà lára yín tó gbà jáde yóò wọlá ọjọ́ ọ̀kúnlẹ̀ tẹ kúnlẹ̀ bí yóò wọlá omi ara yín yóò wọlá ẹ̀jẹ̀ ara yín yóò wọlá òyìn agbáyà yín tó mu ọyọ ẹ fi lé bẹ́ẹ̀ ọyà. àwọn wọ lára mi tó gbà jáde. àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ wà ní Èdùmàrè. má rí mi sá. kò tó bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀. kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀. màmá àní ẹ gbàgbé ẹ̀fẹ̀ mi àti ẹ̀lẹ́ ẹ̀ tí wọ́n lé bá ṣe ẹ́ ní tì fún yín látòun lọ ẹ pè mí màá fún yín nọ́mbà yín kan tó lọ n wọ́n sì máa pè yín pé bóyá ní ṣe ń ṣe. torí àwọn ẹ̀ta bàbá ẹ̀ fẹ́ ṣé mo tó jẹ́ kí ìdílé wọn lòdì síjọba mi kì í ṣe Yorùbá ìbò ní mí ẹ wá sọ fún Kàmọ́rù dèrò ọ̀run pé màá kọ́ ọmọ sáyọ. wà láàrin fún ọ̀sẹ̀ mi ọdún mi rí kì í ṣe Yorùbá tí n bá sọ fún yàn kò sẹ́ni tó máa bìlẹ̀. gbogbo àwọn tó wà studio ti ń sọ. nǹkan tó wà láàrin àti bàbá Abbas nìyẹn ṣe Yorùbá ìbò lèmi tí wọ́n fi yàwó àwọn yòókù ò gbà ní ṣùgbọ́n mi ó dèrò ọ̀run tó jẹ́ fọ́sùn mi
lórí ọ̀rọ̀ yìí kò bá wọn rẹ̀. Dídí sí i ṣe pé mo pa Wálé lọ́mọ. Pípẹ́ tó ń wá pé lọ́dọ̀ wọn ni wọ́n fi gbé bitterness yẹn sí nínú. Ó ti yẹ nígbà tó wà ní skul mo sá mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. mo fún lówó ṣùgbọ́n Wálé ò ní kọrin ire kì mí. Àfikún. Ẹ ti mọ tó fà á bitterness yẹn làwọn yẹn gbèsè nínú. Ọmọ sálọ yóò kọ ọmọ sálọ bá kọ ọmọ sálọ ṣe mo fẹ́ lò dàpọ̀ náà. Àti bàbá Abbas fi sí tẹkíníkà Wálé ló kúnlẹ̀ yìí mo ní Wálé mo fẹ́ fi ṣe surprise fún wọn Wálé máa já mi mo ní màá rẹ ní sped ṣé mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ mo ní kí ó lè mọ̀ pé wọ́n jẹ́ nǹkan kan èmi á rẹ ní sped Wálé ò gbà ní gbogbo ìgbà yẹn tí mo fi wá dọ̀tá ẹ̀. Màmá ogun yẹn ṣẹlẹ̀ ni. Àmì àṣẹ. Ọlọ́run láwa náà dà sí ẹbí yín ni ṣé ẹ̀rọ wọn tẹ́ ẹ sọ gbòyìn ó ti clear gbogbo tó wà nílẹ̀. Mo sọ pé àwọn ìtàn kan ń bẹ untold story mo ló wà nípa kìíní. Tí bá wọ́n bí tí mo kò lọ ta ló fẹ́ bá mi tọ̀. Ó máa ń rò bẹ́ẹ̀ lóòótọ́ làwọn èèyàn máa ń rò pé yíbo ọkọ̀ ọmọ lọ wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Àwa mẹ́ta ni èmi nìkan wọ́n bẹ̀ mí láti rí ọkọ ọmọ wa wá jókòó lọ́dún méjì sókó àmọ́ lọ́dún méjì. Ìyá Dọ́lápọ̀ ń sọ ń tẹ́ náà lọ́hùn Wálé ó lóun ò ní táìmù ó bá òkun wá Èkó mo ti wá Island Hospital láti lọ gbà ní mọ́ṣúárì. Èmi nìkan ni ìyàwó yóò sí ní wọn èmi nìkan ni ìyàwó tí mo wá àbí mo kúrò Wálé so kéré gbà yẹn pé Ìyá Dọ́lápọ̀ dúró wọ́n sìnkú sọ̀rọ̀ yẹn Ìyá Dọ́lápọ̀ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan ò tiẹ̀ yọjú tó fi ṣé mo kúrò tó fi di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Wọ́n náà sì bímọ. Àbí yóò kò bímọ Ìyá Dọ́lápọ̀ bímọ tó fi di sìn náà rí mi. Màmá Ọlọ́run ti dá yín láre Ọlọ́run tí yóò ní jẹ́ kẹ́ ẹ ṣe àṣedànù. Eléyìí ẹ má wọrí ẹ ní regret ọ̀rọ̀ àwọn ọmọ ìwọ yára rí eléyìí àti àbúrò rẹ̀ àwọn ọkùnrin méjì tó kú àbí ó nìkan lọkùnrin tó kù ẹ bá ń pa àwọn yòókù wọlé ẹ bá ń pè wọ́n wọlé bí tó wà náà ni ó wà ó màmá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tí Wálé màá gba nọ́mbà ikẹ tó lọ màá gba nọ́mbà Wálé wọn bí 13 Wálé dáa tó bẹ́ẹ̀ ibi tí ẹ bá ti lè rí kò gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ ẹ ti gbọ́ ẹ fọkànbalẹ̀ ẹ dákun kọ́ ẹ wá jẹrudù kọ́ lọ mú mi ẹ mọ́ tí mo yẹ wò mọ́ láti òní lọ ẹ dákun torí Ọlọ́run ẹ bọ́ ó gba àwọn tí ọ̀gá lè ta ẹ jẹ́ wọ́n wọlé. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn o ìyá yẹn lẹ́gbọ́ tó ń súre tó ń ṣàdúrà fọmọ ẹ̀ tẹkuntẹkun kó tó di pé ọ̀rọ̀ débẹ̀ yẹn aláàjì ní láti fi ọgbọ́n ṣe ni wọ́n dẹ̀ ní kò bá bíi pé wọ́n fọ́ọ̀sì màmá yẹn pẹ̀lú ọgbọ́n títí kó tó wá di pé ìyá yẹn wá sọ ohun tó ń dùn lọ́kàn gangan ni. Mo fẹ́ rán wa létí ìtàn kan tí ẹnìkan tó sọ ńgbà tó kọ orin kan tó sọ nípa ọmọ kan tó jẹ́ pé kò lè fi ìyá rẹ̀ yangàn tó jẹ́ pé tó bá wà láàrin àwọn ọ̀rẹ́ tí ìyá ẹ̀ bá ń bọ̀ á sá pamọ́ kí ìyá ẹ̀ má bàa rí kó má bàa mọ̀ pé ìyá ẹ̀ ni tó bá wà láàrin ẹgbẹ́ àtọgbà táwọn ọ̀rẹ́ ẹ̀ bá pè é tán bá ní lágbájá ṣebí màmá ẹ̀ nìyẹn ló ń lọ yẹn tí ara ẹ̀ rí gbàkúgbàkú tó rí rúdurùdu yìí a ní rárá kìí ṣe màmá òun o kán má pè ní màmá òun mọ́ ò báyìí náà ṣe máa lè máa pe ẹni tó òun mọ̀ rí ní màmá òun a máa deny màmá ẹ̀ a máa sá kí dẹ̀ ló ṣe ìyá ẹ̀ nǹkan tó ṣe ìyá ẹ̀ ni pé gbogbo ara ìyá ẹ̀ ti jóná gbogbo ojú gbogbo ọwọ́ gbogbo ẹ̀ ló lẹ̀pọ̀ tó ti jóná àmọ́ ṣe mọ̀ pé ọmọ yìí kò mọ ohun tó fà á tí ara ìyá òun fi jóná tó fi rí bẹ́ẹ̀ a ṣáà máa ní kì í ṣe ìyá òun a máa sá
a máa rí ìyá yẹn bí nǹkan ẹ̀gbin, nǹkan tó kórìíra, a máa sá fún un. Ìgbà tó wá yá, nǹkan kan wá ṣẹlẹ̀ sí, ó ti dàgbà, ó ti lówó, ó ti lọ́lá. Mo gbọ́ ìtàn eléyìí nínú orin olórin kan ni, olórin ẹ̀mí kan ló fi kọrin. Ìgbà tó ọmọ yìí ti dàgbà, ó ti lọ́lá, ó ti ní gbogbo nǹkan, ṣùgbọ́n nínú ìrìn àjò ayé ẹ̀ kò rọ́mọ bí, ó ń wá ọmọ, ojú ọmọ pọ́n. Ibi tí wọ́n ti ń gbàdúrà fún tó ti ń ṣe tó tà ti ń lọ káàkiri àwọn onímímọ̀, àwọn amáwo mọ́rò, àwọn bàbá àgbà, wọ́n wá sọ fún wọn ní wọ́n ló ti ṣẹ̀, ó ti tàpá sọ́run ẹ̀, ó ti kọ́ṣẹ̀ lára ìyá tó bí ẹ lọ́mọ. Kì í ṣe pé ìyá ẹ pé ó gégùn fún ẹ àbó ṣépè fún ẹ, ṣùgbọ́n ìrònú ìyá ẹ àtàwọn omi ẹkún tó ń jáde lójú ẹ, gbogbo bó ṣe, àwọn ò mọ bó ṣe jẹ́ o, ó dà pé ó pa ìyá ẹ tì, ó yọjú sí wọn, ó dùn ìyá ẹ nínú. Òun ló fa ogun tó ń jà ẹ yìí. Àfi tó bá lè lọ bá ìyá ẹ kó lọ bẹ̀bẹ̀ o, kó lọ bẹ̀ o. Ọ̀dọ́mọdékùnrin ó wá gbéra. Ẹ ṣé gan, ṣé wọn pọ́n ti ní bàbá onítàn ni mí. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní ìwọ̀nba làákàyè tó fún mi pé kí n máa ṣàgbékalẹ̀ nǹkan pẹ̀lú ìtàn. Yálà èmi ni mo ro àròsọ ìtàn náà ni o, àbí mo gbọ́ níbì kan ni o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi láǹfààní pé kí n mọ rúgbà téèyàn ó mọ lórú ìtàn bẹ́ẹ̀ láti máa fi ṣàgbékalẹ̀ ọ̀rọ̀. Wọ́n wá sọ fún pé àfi kó wá ìyá ẹ̀ lọ, kó lọ bẹ̀ ìyá ẹ̀. Wọ́n wá bí wọ́n ní ṣé ìyá sì wà láyé. Ó ní kò dáhùn lójú, ó ní ṣùgbọ́n òun ò gbọ́ pé wọ́n kú. Wọ́n ní ó ṣe, ó bọ́ lọ́wọ́ ọmọ tó ń jẹrú. Ó ní láti wá ìyá ẹ̀ kan ni o. Àdúrà ẹ̀ sì ni pé kó sì wà láyé. Àmọ́ bí ò bá sí láyé, kó wá bí tí wọ́n sin sí, kó padà wá. Tó bá tún ní nǹkan tá a lè ṣe sí, á jẹ́ kó o mọ̀. Ṣùgbọ́n ohun tó ti wúlò fún ọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ni pé kó mọ bí tí ìyá ẹ̀ wà, kó sì wá rí, kó sì wà láàyè. Kó sì, tó bá ti dọ́dọ̀ ẹ̀, kó tètè lọ bẹ̀, kó súre fún ẹ. Bí ìyá rẹ ò bá súre fún ẹ, gbàgbé pé wọ́n ń lọ́mọ láyé. Gbogbo ibi tó lọ pátápátá, yálà ọ̀dọ̀ àfáà ni o, ọ̀dọ̀ adáhunṣe ni o, ọ̀dọ̀ wòlíì ni o, nǹkan kan ni gbogbo wọn sọ fún. Ọmọ ìwà múrin àjò ìpọ̀n, ó wá ń wá gbogbo ibi tí ó ti gbúrò ìyá ẹ̀gbẹ̀yìn. Gbogbo èèyàn tó mọ̀ ìyá ẹ̀ tó bá tún dé bí wọ́n á ní wọ́n ti kúrò níbí. Ìgbà tán wọ́n lé wọn kúrò níbi tí wọ́n wà nígbà tó di pé ó ti rí báyìí, ó ti rí báyìí. Wọ́n lé wọn kúrò nílé bí ni. Ìgbà tó ṣáà máa wá ìyá ẹ̀ tó pẹ́ títí, ó wá lépa ìyá ẹ̀ lọ síbi ilé kan, ilé àkọ́kù tí kò ní rúùfù lórí. Ilé tí wọ́n tí ì ṣe orí ẹ̀, tẹ́ pé tójò bá rọ̀, pẹ̀lú láìlọ́nù tí àwọn kan bá ìyá yẹn gbìyànjú tí wọ́n ta bo orí ibi tí ìyá yẹn ń sùn sí. Tó bá jẹ́ òjò tó lágbára, ibẹ̀ lòjò ń pa ìyá yẹn sí. Tóòrùn bá mú, ibẹ̀ lòrùn ń pa sí. Nítorí pé kò rí ìtọ́jú. Ọmọ ìwà, wọ́n wá mú ọmọ yẹn lọ, wọ́n wá nawọ́ sí pé ibi tí wọ́n gbúrò ìyá sí gbẹ̀yìn nìyẹn. Àwọn ò mọ̀ bóyá ó sì wà láàyè o, bóyá ó kú o. Ìgbà tóun náà rìn débẹ̀, bó ṣe ti ń rìn débẹ̀ ló ń dọwọ́ bomú torí pé ó ń gbóòórùn. Ìgbà tó débẹ̀, Ọlọ́run ọba sì fún ní àǹfààní pé ó sì bá ìyá ẹ̀ láyé, ó bá ìyá ẹ̀ láàyè, ṣùgbọ́n ìyá ti wà lójú ikú. Ó wá dọ̀bálẹ̀, ó wá ń sunkún, ó wá ń pe ìyá ẹ̀ pé mọ́mì, èmi ọmọ yín lágbájá báyìí báyìí ni mo dé. Ẹ sì lajú kẹ́ ẹ wò mí. Ìyá wa lajú fín níwọ̀nba ibi tí agbára ẹ gbé, mo wá wò ó wá mi rí. Gbólóhùn kan jáde lẹ́nu ìyá yẹn, ó nínú òun tiẹ̀ sì dùn pé ó padà wá òun ń rí kọ́lọ́jọ́ tó dé, wípé bóyá nǹkan tóun ń dúró dè náà ní tí ò tíì jẹ́ kẹ́mi bọ́ lẹ́nu òun, pé inú òun dùn pé òun rí. Ọmọ ẹ̀ wá dọ̀bálẹ̀, ó wá ń yíra, ó wá ń yílẹ̀. Ìyá tó ń sá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá ń gbé ìyá ẹ̀ mọ́ra, ó wá ń fa ìyá ẹ̀ mọ́ra, ó wá ń bẹ ìyá pé rárá nǹkan kan ò ní ṣe, òun ti dé, òun ó tọ́jú ẹ̀, gbogbo nǹkan tó bá gbà lòun ó fún, bó ṣe ìlú òyìnbó òun ó gbé lọ, bó ṣe ibikíbi òun ṣe tán láti gbé lọ. Ìyá ẹ̀ ṣáà ń wò lójú,
omi ń bọ́ lójú ẹ̀, bómi ṣe ń bọ́ lójú ẹ̀ ó ń kán sí ìyá lára. Ìyá náà ń sunkún àsun sínú, ó sì ń sun àsun jáde. Àwọn méjèèjì jọ ń wu, wọ́n jọ ń sunkún. Pẹ̀lú gbogbo inú ìnira tí ìyá ẹ̀ wà àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ìyá ẹ̀ tún ń bí ni pé torí kí ló ṣe wá ń wá, kí ló ń fẹ́, kí lóhun tóun lè ṣe fún. Ẹ máa wo abiyamọ, ẹ wo abiyamọ, abiyamọ gidi, àwọn abiyamọ òtítọ́. Ó wá sọ, ọmọ yìí wá sọ fún pé wípé báyìí lòun, òun ti jẹ́ báyìí, òun ti dì báyìí, kò sóhun tóun náwó sí tí ọwọ́ òun ò tó. Kò síbi tóun fẹ́ lọ káàkiri àgbáyé tóun ò lè lọ. Ṣùgbọ́n òun ti fẹ́ yàwó, àìmọye ìyàwó tó ti fi òun lẹ̀ nítorí àìbímọ. Òun sì lọ káàkiri. Wọ́n sọ fóun pé àfi kóun wá bá yáhùn kí yáhùn súre fóun. Ìyá ẹ̀ wá wòkè, ó wọlẹ̀, ó ní ó ní ṣé torí nǹkan tó ṣe wá nǹkan nìyẹn. Ó ní kò burú, ó sì ṣàdúrà fún, ó súre fún. Ó ní yóò bímọ láyé, ó ní yóò bímọ àbíró, yóò bímọ àbíyè, ó ní yóò bí ọkùnrin, yóò bí obìnrin, yóò bí ìbejì láṣẹ Elédùà. Ó láwọn ọmọ tó bá bí, ó ní wọ́n á yàn, wọ́n á yanjú, wọ́n á ṣoríire ju tiẹ̀ lọ. Ó wá ní paríparí, àgbàdúrà tóun ó gbà fún ni pé Ẹlẹ́dàá òun, orí òun kò ní jẹ́ káwọn ọmọ ẹ̀ kí wọ́n kórìíra ẹ̀ bó ṣe kórìíra òun. Ohun tí ó ṣẹlẹ̀ sí tí àwọn ọmọ ẹ̀ ó fi kórìíra ẹ̀ bí ó ṣe kórìíra òun, Ọlọ́run ò ní jẹ́ kó rí. Aburú tí ó ṣẹlẹ̀ sí tí àwọn ọmọ ẹ̀ ò fi nífẹ̀ẹ́ rí sójú, Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí. Omi ẹkún ṣàwà ń bọ́ lójú ọmọdé yìí. Ó wá ń bẹ̀ ìyá ẹ̀, ọmọdékùnrin lọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí o. Ó ṣà ń bẹ̀ ìyá ẹ̀, ó ṣà ń sọ pé kó jọ̀ọ́, pé kó ṣàjọ, kó dáríjì òun. Ìyá wa ṣàdúrà fún. Ìgbà tí ìyá wa ṣàdúrà fún tán, ìyá wa ní ǹjọ́ tiẹ̀ mọ ohun tó ṣe òun tára òun fi rí báyìí, tóun fi rí bóun ṣe rí, tó fi di pé tó bá rí òun kò fẹ́ róun sójú, ó kórìíra òun. Pẹ̀lú omi ẹkún lójú, ọmọ ẹ̀ wá ní òun ò mọ̀ rárá pé ṣùgbọ́n kí ìyá jẹ́ kóun gbé sínú ọkọ̀, kóun máa gbé lọ kán lè tètè máa tọ́jú ẹ̀. Ìyá ní kó jẹ́ kóun sọ ohun tó ṣẹlẹ̀ tóun fi rí bóun ṣe rí ìfúnná, tóun bá sọ fún, tóun bá sọ fún tán, ó lè gbé òun sọ́kọ̀ kó lọ máa tọ́jú òun. Ṣùgbọ́n kó kọ́kọ́ gbọ́ná. Ọmọ yìí náà kọ̀, ó ní rárá, pé ó dáa kí ìyá máa sọ̀tàn lọ, kóun gbé ìyá òun lọ sínú ọkọ̀. Òun fúnra ẹ̀ nìkan ó dá ìyá ẹ̀ gbé. Ó gbé ìyá lọ sínú ọkọ̀, ó tẹ̀ ìyá lẹ̀ sẹ́yìn. Ìyá ń sọ ìtàn fún lọ, ó ń wa ọkọ̀ lọ. Ìyá wa sọ fún, ìyá ní òun ò rí báyìí níbẹ̀rẹ̀ ayé òun. Ìyá sọ fún pé èèyàn tó rẹwà gidi òun lòun. Òun sì rí ná, òun rí lò, òun rí jẹ, òun rí mu lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ti ṣaláìsí. Ìyá kankan ò jẹ àwọn òtòrò òun níṣẹ́ lọ́wọ́, gbogbo nǹkan ń lọ déédéé fóun. Ṣùgbọ́n lọ́jọ́ kan òun lọ sọ́jà, bóun ṣe ń ti ọjà bọ̀ tóun padà bọ̀ ńlé lòun rí tí iná ń jó nílé àwọn. Iná ń jó, ṣùgbọ́n ìwọ ọmọ Kókó ló wà, òun sùn ńgbà tóun sáré lọ sọ́jà, òun fi ọ́ sọ̀yàn ni. Àmọ́ bóun ṣe ń bọ̀ òun rí tí iná ń jó, òun sì rántí pé òun fi ọ́ lẹ̀ sínú ilé òun sùn. Iná tó ń jó yìí ó lágbára gan, ṣùgbọ́n ṣe lòun sá wọnú ilé tóun sá wọnú iná wá nítorí pé òun rántí pọ́mọ wà nínú ilé. Elédùà dẹ̀ ṣàánú òun bá ọ nínú ilé, iná ò tí ì jó dọ́dọ̀ rẹ. Òun wá gbé ọ, òun ràgàbò ọ. Gbogbo nǹkan tóun mọ̀ tó lè dáàbò bò ọ tí náà ò fi ní jó ọ lòun ṣe fún ọ. Òun wá fi ara òun fi ṣe ààbò yí ọ ká. Òun wá gbé ọ gidigidi. Òun wá tún sá wọnú náà, òun sá jáde. Òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùà pé gbogbo bí náà ṣe jó tó kò kàn ọ́ lára. Ṣùgbọ́n ara òun ni òun fi gba gbogbo iná tó yẹ kó kàn ọ́ lára. Òun ló jẹ́ kí ara òun rí báyìí.
ọmọdékùnrin ó wa ọkọ̀ ó dá ọkọ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà omi ẹkún ń bọ́ lójú ẹ̀ ó ń hu ó ń sunkún pé láyé òun àṣé àjò kóun má bàa kú kóun lè dàgbà oníyá òun ṣe fara ẹ̀ wéwu tó sọ ìyá òun di báyìí tóun wá kórìíra ìyá òun tóun wá ń sá fún ìyá òun tóun rò pé ohun ẹ̀gbin ohun tí ò ṣe é rí ni tóun sọ dà kísà tóun fi wọ́lẹ̀ láàrin ẹgbẹ́ láàrin ọgbà ó wá ń sunkún ìgbà tí ó bojú wẹ̀yìn torí kò gbúròó ìyá mọ́ ìyá ti já a jùlẹ̀ ìyá ti lọ ọlọ́jọ́ ti dé láì dènà pẹnu láì fàkókò ẹ̀yìn àtèmi ṣòfò ó ṣeé ṣe tiẹ̀ lè má jẹ́ ìyá ó lè jẹ́ bàbá ni jọ ìwọ ọ̀rẹ́ mi ìwọ ẹ̀gbọ́n mi ìwọ àbúrò mi mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ̀ wá ni ẹ jọ̀ọ́ gbogbo bó bá ṣe wù kó rí gbogbo bó bá ṣe wù kó jẹ́ ẹ má jẹ́ ká gbàgbé àwọn òbí tá a tara wọn jáde yálà bàbá ni ìyá ni gbogbo ohun tó wù ká rò yí pé wọ́n ṣe fún wa láìda àbí níbi gbogbo ìyà tó wù ká rò pé wọ́n fi jẹ wá ńgbà tá a kéré ẹ má jẹ́ àgbàgbé wọn o ẹ jẹ́ ká sapá tiwa ẹ jẹ́ ká ṣe títí wa ẹ jẹ́ ká gbìyànjú ká máa fi àwọn òbí wa ká máa fi yangàn láàrin ẹgbẹ́ láàrin ọgbà á dáa fún gbogbo wa o gbogbo wa là á ṣoríire o àwa náà bímọ tí wọ́n á yàn tí wọ́n á yan jújù wa lọ o ọ̀pọ̀lọpọ̀ wa ibi tí àwọn òbí wa ò dé a ti débẹ̀ a ti kọjá bẹ̀ mò ń gbà ládùúrà pé àwọn ọmọ táwa náà bí wọ́n á débi táwa náà ò dé ní ti dáadáa wọ́n á kọjá bẹ̀ láṣẹ Èdùmàrè ègún ò ní jà wá kò ní jà àwọn ọmọ wa èpè ò ní jà wá kò ní jà àwọn ọmọ wa gbogbo ẹ̀yin tẹ́ lóbí láyé èpè ò ní jà àwọn òbí yín o àwa náà táwọn òbí wa ti lọ mo gbà ládùúrà Elédùà bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere o gbogbo ibi tó wù kí oníkálukú wọn wà kárámà ní wọn níbẹ̀ o gbogbo ire tí wọ́n ti sú fún wa kán tó ṣaláìsí kọ́lọ́n jẹ́ kó ṣẹ lórí wa o ní ti dáadáa kọ́lọ́n jẹ́ kó mọ́ wa o ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mo bẹ̀ yín náà mo rọ̀ yín o ẹ dákun inú tó ń bí abiyamọ tó fi ń ṣépè fọ́mọ Ọlọ́run ní jẹ́ kó bí yín o inú tó ń bí òbí tó fi ń ṣépè fọ́mọ Ọlọ́run ní jẹ́ ó bí yín o mo wá ṣe ládùúà fún bàbá wa Alhaji Oríyọmí Hamzat iléeṣẹ́ yín ò ní jóná o wọn ò ní fi iléeṣẹ́ yín gbin àgbàdo gbogbo bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa lọ́gbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń tò àwọn ìdílé tó ń dàrú Ọlọ́run ọba ò ní jẹ́ kí ilé tiyín náà dàrú ọ̀nà yín ò ní dàrú iṣẹ́ yín ò ní dàrú àwọn ọmọ tiyín náà wọ́n á máa bá láàánú pàdé o bẹ́ẹ̀ ṣe wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ọmọ aráyé ò ní kọ́ yín lẹ́kọ̀ọ́ burúkú láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí tẹ́ ń tọ́ wa sọ́nà tẹ́ ń fòye àwọn nǹkan kan tí ò yé wa ọmọ aráyé ò ní nà yín lẹ́gba burúkú láṣẹ Èdùmàrè orúkọ yín tó ti dáa Elédùmarè ò ní jẹ́ kẹ́ rẹ́ni tí ó bàjẹ́ ibi gíga gíga ni wọ́n là ń bá ọjọ́ láṣẹ Èdùmàrè ibi gíga òun lẹ́ẹ̀ máa lọ ẹ ti ń tẹ́ ọmọ aráyé lọ́rùn ẹ ti ń wu ọmọ aráyé ohun tẹ́ ò fi tẹ́ lọ́wọ́ wọn ohun tẹ́ ò fi ní wù wọ́n mọ́ Ọlọ́run ọba ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín láṣẹ Èdùmàrè àtèmi tí mò ń ṣàdúrà náà o bí mo ṣe ń ṣe fún yín Ọlọ́run ọba á jẹ́ kó mọ́ èmi náà láṣẹ Èdùmàrè ẹ̀yin olólùfẹ́ mi títí dìgbà tá a bá tún pàdé èmi ọmọ yín ni o àbúrò yín ọ̀rẹ́ yín Dr. Mike Ọlá Ifágúgù mò ń dágbére fún wa pé ká pàdé láyọ̀ o ká ríra láyọ̀ rántí àwọn òbí rẹ o tọ́jú wọn súnmọ́ wọn gbogbo bó bá ṣe wù kó kéré tó pè wọ́n lórí aago fi nǹkan ránṣẹ́ sí wọn bá wọn sọ̀rọ̀ jẹ́ wọ́n gbóhùn rẹ̀ fòbí rẹ̀ yangàn ó dàbọ̀.